Ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀yin tèmi nílé. Orúkọ tèmi ni Doyin Àṣekún. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé I'm a professional makeup artist. A fẹ́ kọ́ yín bí wọ́n ṣe ń ṣe makeup tips lórí ètò Tiwantiwa. Ẹ máa bá mi kálọ. Tiwantiwa tàkísà ń ta tán. Tiwantiwa tàkísà ń ta tán. Eléyìí là ń pè ní wand. A fi máa ń ya irun wa sókè ta tó carve because ẹ ní láti carve irun yín perfectly tí ẹ tó bẹ̀rẹ̀ sí ń ṣe brow yín kó lè neat. Àti bẹ̀rẹ̀ lẹ gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ carving yín kò gbọ́dọ̀ jókè kó lè fún yín ní natural arc. So ẹ wá mú pencil yín. Anytime tẹ́ bá ti fẹ́ lo pencil yín ẹ máa always rí pé ó wà well sharpened, ẹnu ẹ sharp dáadáa. Then ẹ máa bẹ̀rẹ̀ láti underneath. Ẹ wá slide ọwọ́ ẹ lọ sókè from inner corner of the eye yín. Ẹ máa always mention ẹ because irun ojú ní sizes. Ẹ wá stop sí outside corner of the eye. Ẹ tún lọ sókè náà. Ẹ slide ẹ lọ síbi arc. Ẹ wá join ẹ níbi tip. So second one náà same way but ẹ máa fi mention ẹ níbi forehead kó lè dọ́gba. Gẹ́gẹ́ bí mo ṣe máa sọ mo máa sọ pé bro wọn kì í ṣe twins. Ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n, they are sisters, they are not twins. Bro are not twins, they are sisters. Tiwantiwa tàkísà ń ta tán. So now it's for highlighting so that ó máa jẹ́ kí ó neat kó dẹ̀ come out nice. Tẹ́ bá fẹ́ ṣe highlighting ẹ máa make sure pé colour tó wà a little bit lighter tí ó light díẹ̀ sí colour yín lè máa lò fi highlight. So I'm mixing these two together now láti lè fún mi ní shade tó wà lighter sí colour mi. Òun la máa fi highlight. Òkè yẹn ò ní pọ̀, díẹ̀díẹ̀ lẹ máa fi sókè yẹn. Ẹ má gbàgbé pé bro wọn kì í ṣe twins. Ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. They are not twins but they are sisters. Ó lè má bára wọn gbà mí, ó dẹ̀ lè bára wọn mu. So ẹ ti rí eyebrow ojú mi báyìí. For your perfect eyebrow, that is the way you have to do it. By machine. Tiwantiwa tàkísà ń ta tán. Tiwantiwa tàkísà ń ta tán. Orúkọ mi ni Doyin Àṣekún. A tún máa pàdé lọ́jọ́ mi lórí makeup tips Tiwantiwa.